èèyàn wa Afatogo tún ti dé mo fún yín ní tẹ́ fẹ́ fi ṣe Sunday tèmi yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pẹ́ tá a bá dé bíbẹ̀ yìí òwe la ti kó àti àwọn nǹkan míì tí ẹ mọ̀ jẹ́ ní a máa ń bá yín mú wá òwe ní tèmi yìí orúkọ tèmi ni Yusuf Muhammed Bashir bàbá Mufida ni mò ń jẹ́ lọ́tún ló sì làlágà sábò ń pè mí tí gbogbo èèyàn mọ̀ sí Afatogo òwe tèmi ó lọ fà ẹ gbàdúrà òwe yẹn lọ báyìí pé adìyẹ ìranù kì í ṣe ohun àjẹgbé adìyẹ ìranù kì í ṣe ohun àjẹgbé kí ló ń jẹ́ adìyẹ gbogbo àlámọ̀ báwo ló ṣe wá jẹ́ adìyẹ ìranù ẹ gbọ́n sìn ẹ bá ti mọ̀ pé ayé gbà kan iṣẹ́ tí àwọn bàbá wa yàn láàyò láti máa ṣe òun náà ni iṣẹ́ àgbẹ̀ wọ́n lọ sóko wá dá oko iṣẹ́ tó yàn láàyò láti máa ṣe nìyẹn ó máa ní àwọn oko létílé ó sì máa ní àwọn oko ní ọ̀nà tó jìn so tó bá wá lọ sí ọ̀nà tó jìn yẹn kì í ṣe tó lọ lọ́mọdé ó máa ń dúró ṣiṣẹ́ bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì nígbà mí oṣù kankan tó wá sí ilé ó máa wá ní àwọn ilé kéréje kan tó máa ń kọ́ fún ìsinmi ó ń pè kan ní ahéré ó sì ń pè kan ní àbà ó ní ahéré ó ní àbà ahéré ló máa ń wà ní oko gangan tó jò bá dé ibẹ̀ ló máa sá sí tóòrùn bá dé ibẹ̀ tó bá fẹ́ sinmi ibẹ̀ náà ni ó máa sá sí ibẹ̀ ló máa kó iṣu kó gbọ́ ẹ̀sìn bí tó ń sinmi yẹn náà ló máa ṣe pé ká bẹ́ iṣu ká sí oúnjẹ ikú inú la fi ń gbé títa bẹ́ẹ̀ lọ́ sì máa ṣe jẹun yó á sinmi díẹ̀ kan tó kún bẹ́ sínú orí iṣẹ́ tẹ́ bá wá ń gbọ́ pé à ń lọ sí bà ó ti ṣe tán ilẹ̀ tí ṣọ́ fẹ́ lọ sùn nìyẹn yàtọ̀ tó wà láàrin méjèèjì nìyẹn tó yé yín báyìí so tó bá wá di pé àwọ̀ ikú kan sí tó bá wà ń bẹ̀ títí tí ọlọ́jọ́ bá wá dé pé ọlọ́jọ́ ti dé o tí ó ti yẹ yín nísìn pé ọlọ́jọ́ ti dé o èèyàn ọmọ iṣẹ́ ń gbádùn mi ayú gbádùn mi ayú gbádùn mi so tó bá di wá pé ọlọ́jọ́ ti dé ẹni tí kú wọn ò ní fẹ́ sun okun yẹn orí adé ń sun ta wọn á gbé wá sílé ni kò sí tó fẹ́ fi kún gbígbé wá sílé yẹn wọn á gbé kò sí mọ́tò sọ́kadà wọ́n máa fọwọ́ gbé ni wọ́n á gbé sórí àwọn kan wà wájú àwọn kan wà lẹ́yìn ọmọ olókùn kan gbọ́dọ̀ wà ní àwọn tí wọ́n wájú yẹn wọ́n máa kọ orin oríṣiríṣi orí ìkẹ́dùn orí ìfidánilárayá kí wàhálà má bàa pọ̀jù fún àwọn olókùn nǹkan bẹ́ẹ̀ ṣó ti yé yín wọ́n á ra adìyẹ ńlá kan tó tóbi dáadáa ẹnìkan wá gbé dání a máa yọ ìyẹ́ nǹkankan sí ojú ọ̀nà tó máa fi délé ìgbàgbọ́ ni pé wọ́n fi ń ra ọ̀nà fún òkú nítorí pé ìgbà yẹn náà oríṣiríṣi àwọn fíìmù máa ń ṣẹlẹ̀ tó bá ń gbé kú lọ bẹ́ẹ̀ ó ti lè takú tó ní lọ mọ́ tàbí kó tiẹ̀ ṣe bí tó fẹ́ ṣẹ́rí padà kó wọn ò ní lọ mọ́ so ọ̀rọ̀ wà mẹ́kù dáadáa lọ́dọ̀ àwọn bàbá yẹn ń gbà yẹn àti lọ́dọ̀ àwọn afọ́ máa ṣàlẹ̀ fún ọbẹ̀ kọ́ ni à ń lọ ṣùgbọ́n láyè sí ìṣèkù kan lè dán inú ẹ̀ wò pé òun takú wò lọ mọ́ ọmọ tó bá gbé sí mọ́tò ṣó fẹ́ máa dun sẹ́yìn mọ́ bàbá dírẹ́fà lọ́wọ́ ni adémi tó ń lọ po ẹ̀ ń gẹ̀tì ẹ̀ so tó bá wá ṣe gbogbo ẹ̀ títí ọdẹ abúlé mi tó ń lọ wọ́n wá sìnkú wọ́n ṣe rétí tán adìẹ ìrànà yẹn ìtumọ̀ ẹ̀ lẹ́fẹ́ gbọ́ yìí o adìẹ ìrànà yẹn ó ní ìgbàgbọ́ àwọn fi ń ra ọ̀nà fún òkú yẹn láti lọ síbi tó ń gbé lọ láyọ̀ àti lálàáfíà wọ́n wá ṣe adìẹ yẹn wá ṣe confam àwọn méjì pèlè ló máa jẹ àwọn tó máa jẹ ni pé àwọn tó gbé òkú àti ẹni tó gbé adìẹ yẹn dání nígbà tá a bọ̀ ń bọ̀ adìẹ tóbi dáadáa owó bó ṣe máa ta sọ́n tó bá kó àlùbọ́sà àti kó gbó ẹ̀ sí ó máa ń wọ́n anybody láti jẹ ṣùgbọ́n wọn ò ní jẹ́ kí anybody jẹ àwọn tó máa jẹ náà nìyẹn àwọn tó gbókù àti ọwọ́ ẹni tí adìyẹ wà àwọn tó pa máa wòrán òun ó máa wòrán ni ṣùgbọ́n tó bá ti wá ń jẹ yẹn ibẹ̀ ni àwọn bàbá wa wò yìí sí pé adìyẹ ìrànà kì í ṣe ohun àjẹgbé o adìyẹ nìkan lẹ̀ ń jẹ adìyẹ lágbájá ọmọ lágbájá ni ẹ̀ ń jẹ o wọ́n á jẹ tí náà ṣe ń gẹ̀ẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ adìyẹ lágbájá ọmọ lágbájá lẹ̀ ń jẹ wọ́n á ṣe kí ni wọ́n á jẹ adìyẹ tí náà ní ọjọ́ kan adìyẹ ìrànù kì í ṣe ohun àjẹgbé bẹ́ẹ̀ ṣe ń jẹ tẹnìkan bẹ́ẹ̀ náà nìkan máa jẹ tìyín àwọn ọ̀rọ̀ àwọn kò wọ́n yẹn fún àwọn tó jẹ́ pé agbára kan sí kejì wà lọ́wọ́ wọn wọ́n ń ṣe agbára yẹn lò bá jẹ́ gómìnà bá jẹ́ pírẹsidẹ̀ntì bá jẹ́ ṣáwọn àmì kan pé àwa làwọn àmì kò sí tó ṣẹlẹ̀ tó ń ṣe bó ṣe wù á sọ fún pé adìyẹ ìrànà kì í ṣe ohun àjẹgbé wọ́n ló kàn lé nìyí o tó ń ṣe bó ṣe wù ẹ́ o yẹ̀ǹgẹ̀tì ẹ tó ń ṣe bó ṣe wù ẹ́ o tó bá dọ̀la ó lè máa kàn ẹ́ mọ́ o àbí nìkan kú wọ́n fi ń ṣẹ̀yẹ̀ pé lágbájá bóyá ń sọ dáadáa nípa ẹ̀ bí wọ́n sọ aburú nípa ẹ̀ gbogbo àwọn tó ń sọ fún ẹ̀ adìyẹ ìrànà máa ṣe ohun àjẹgbé ẹ̀yin náà ẹ̀ máa kún jọ kan bẹ́ẹ̀ ṣe ń sọ tẹ̀lé wọ́n sọ tí bóyá dáadáa ni tàbí aburú wọ́n sà sọ tí ṣá tó túmọ̀ sí pé lọ́rọ̀ kan ṣáà ìdí agbára kù ló wà ń bẹ̀ adìyẹ ìrànà kì í ṣe ohun àjẹgbé bó ṣe ń ṣe tẹnìkan wọ́n máa ṣe tiẹ̀ náà bẹ́ẹ̀ o so bọ́ọ̀rọ̀ ṣe jẹ́ nìyẹn fún ìgbà kan yẹn tí ẹ ti follow wa lórí Facebook wa Imam Togo TV lẹ́yìn máa rí bẹ́ẹ̀ kan kíkúrò rí ẹ̀ ní bá a ṣe mú wa lóríṣiríṣi lẹ́yìn máa gbọ́
àwọn ìtàn òwe ni o àwọn ìtàn ni o àwọn nǹkan míì ni o tẹ́ máa ń jẹ tá máa kó wa tá máa lọ gbá research tá máa kó wa fún máa gbọ́ wa ẹ̀yin ti ẹ kàn ń sáà follow wa ẹ máa like kẹ̀kẹ́ máa share fún àwọn èèyàn káwọn àtọ̀hún rí wa kọ́ máa bà wá kọ́ wa ní èdè wa lórí ilẹ̀ bàbá wa ẹ ká fi ilẹ̀